gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò Amáṣọ́yìnbó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà pẹ̀lú ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics ọkọ̀ bọ̀gìnì làwọn ń tà ẹ̀ẹ́dẹ̀ tún ní ilẹ̀ látọ̀dọ̀ àwọn Leisure Court ilé làwọn ń tà wọ́n ní tẹ́ bá jẹ ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ máa gba ilẹ̀ ní Àbújá tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ẹ gbalẹ̀ ní Àkúrẹ́ ló bá tán àbí. Iléeṣẹ́ Prone ni ó ṣe agbátẹrù abala tí à ń wò lọ́wọ́ yìí. Tẹ́ bá ṣètò ìkẹwà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún kẹ́ má fi èdè míì kún èdè Yorùbá lẹ́yìn ètò àfún yín ní ìlọ́po owó lọ́nà méjì. Kò sí wàhálà. Tẹ́ bá wá sọ òyìnbó bí ọpẹ rẹ̀ kẹ́ níbèrè ilẹ̀ kẹ́ wà ní ẹgbẹ̀rún mẹ́wàá. Ọlọ́run gbọ́ Ọlọ́run ṣe àní kẹ́ máa mú lọ ẹgbẹ̀rún mẹ́wàá yẹn. Tẹ́ bá yarí o kẹ́ ní mo fẹ́ dáhùn gbogbo ìbéèrè mi. Tẹ́ bá ṣe ń dá àwọn tẹ́ ń gbà wọn owó yẹn á tún máa gbé pẹ́lí lọ sókè sí àwọn tí wọ́n ń ṣe Wọ́n máa sún. ó máa sún sókè àwọn tí wọ́n ṣe agbátẹrù abala tá a wà ní iléeṣẹ́ Prone Mi sọ nǹkan kan o. ó gbọ́ Mo ní iléeṣẹ́ Prone iléeṣẹ́ alálùbáríkà tó jẹ́ pé tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti ibikíbi ní àgbáyé wá sílé ìrọ̀rùn ló bá dé látọ̀dọ̀ wọn mo máa jíṣẹ́ wọn fún yín. kò sí wàhálà. ó dà ìlú mọ̀ọ́ká ni yín Ọlọ́run ṣe. Mo ní Ọlọ́run ṣe. dá tiẹ̀ wọ̀. bó ṣe yẹ kó jẹ́ nìyẹn. gbàgbé gbogbo mi kan. wọ́n má gbé gẹ̀ẹ́sì. ìlú mọ̀ọ́ká ni kí ló kọ yín fún torí ẹ̀yin ìlú mọ̀ọ́ká báyìí orúkọ mi ilẹ̀ máa jẹ́ torí ọmọ lè ṣe ohun rere àbí tó dẹ̀ dáràn la ṣe ń sọwọ́ lórúkọ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ la ṣe ń sọwọ́ lórúkọ. ẹ má jẹ́ ká sọ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run máa bá mi lọ lórí ètò yìí mi ì fẹ́ sọ òyìnbó kankan mi ì fẹ́ kí ogun èṣù kó borí mi torí ọkọ̀ bọ̀gìnì tó yà yìí àti àwọn owó nípele kí n tiẹ̀ wá ń bí ìpele méjì kémi náà fi yẹn máa ra dúró kí n tó máa lọ ṣe ń bá ṣá. ibo ló lọ. orúkọ tèmi ni mi sọ ṣe máa jẹ́ ẹ̀ sọ̀rọ̀. ó yẹ ẹ sọ̀rọ̀. orúkọ tèmi ni Aṣẹ́gun obìnrin Adébóyè wọ́n ní ká máa sọ òyìnbó àmọ́ mo mọ̀ kí wọ́n máa forúkọ mi sábẹ́ kinní tó máa ń wà ní abẹ́ ìlànà. Victoria abi. Báwa. Mo múra yín wá ni. Ẹ dá máa bẹ́tò lọ. Ó dáa òṣèré ni. Bẹ́ẹ̀ni. Ẹ lọ yaṣẹ́ tẹ́ fi wá síbí. Bẹ́ẹ̀ni mo ṣe parí iṣẹ́ ara mi lóru mọ́jú. Mo fi ń sáré tètè tí mo fi ń bọ̀ bíbá ilé mi. Ọlọ́run àpọ̀yìn lé. Àmín. Ẹni ṣẹ̀ṣẹ̀ gbé. Àmín Ọlọ́run. Àmín. Èmi ti dá tèmi mọ̀. Ẹ dá ti yín mọ̀. Nǹkan tó ń lọ lọ́wọ́ ń sìn nìyẹn kó ní kálukú kó mọ èèyàn tiẹ̀. Ẹ má dàpọ̀ mérò. Tó ti yín ẹ pín lọ́tọ̀ọ̀tọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ já máa sún sọ́hùn. Ẹ mọ mẹ̀mẹ̀. Kìíní kan ò lọ sẹ́mẹ̀. Ó yà. Yóò mọ mẹ̀mẹ̀. Mọ mẹ̀mẹ̀. Ẹ̀yin gan ló máa gba rẹ̀ dé sẹ́mẹ̀. Ẹ̀yin ní kẹ́. Sẹ́mẹ̀ ló máa gba wọ́n bẹ́ẹ̀ ni. Ẹ ti ń gbé yín débẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́sẹ̀. Ẹ̀yin mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ṣe máa ń sọ̀rọ̀ ẹ̀yin àgbà tí màá ní ifá tó bá gbé ni là ń gúnyán fún òòṣà tó bá gbé ni là ń pa bí bọ àwọn tí wọ́n kì wá lẹ́yìn láti lè rí wípé èdè àti àṣà Yorùbá ò parun àwọn ní lára wọn ní iléeṣẹ́ Prone àwọn ni wọ́n ṣàgbátẹrù àgbàlá yìí tẹ́ bá fẹ́ fowó ránṣẹ́ láti ibikíbi ní òkè òkun wá sílé Prone ní tẹ́ máa lò kí lẹ wá ní láti ṣe
kẹ́ gba prone sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́dẹ̀ lo Maso Oyinbo gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé. Àǹfààní wá sodo síbẹ̀. Ẹ lè jẹ ẹ̀bùn láti lè ra nǹkan ní àwọn ilé ìtajà ńláńlá káàkiri àgbáyé. Ẹ dẹ̀ tún lè jẹ ẹ̀bùn láti lè jẹ́ kí wọ́n san owó ọkọ̀ òfurufú yín gan nígbà míì. Oríṣiríṣi ẹ̀bùn sodo sí ọ̀dọ̀ wọn tí ẹ bá wọn dòwò pọ̀. Ẹ bẹ̀rẹ̀ sí lo prone látẹ̀lé báyìí kẹwàá jẹ́rìí ọ̀rọ̀ mi. Ire o. ó yá báyìí fún ọ ní ìbéèrè àkọ́kọ́ a máa sọ̀rọ̀ a máa sọ máa máa gún. agúnrégé. agúnrégé. kò séyìnbó. kò sóyìnbó. ẹ̀yin kò gbédè gbòòrò ṣẹ́yìn gan gbédè gbòòrò ni. ẹ̀sọ̀ kan. tó bá níṣẹ́ lè gbé Gẹ̀ẹ́sì kí ni ìtumọ̀ ẹ̀ ní Yorùbá. kájọ́ máa fi ìbéèrè dáhùn béèrè bíbá ẹni ó máa lọ jìnnà gan. ó yá ṣé kí n kà síta. ẹ ní òǹkà ńkọ́. òǹkà bí báwo. òǹkà tó wà ń bẹ̀ yẹn. 1 2 1 òdo kò tí mo rí bẹ́ẹ̀ nìyẹn. 1 2 1. ẹ pè pọ̀. 1 2 1 òdo bẹ́ẹ̀mi ṣe mọ òǹkà tèmi ẹ ṣáà lè mú mi sí. ṣé òun ni ẹgbẹ̀lẹ́gbẹ̀ lẹ́gbẹ̀. ẹni sùúrù 1 2 2 1 òdo 1000 ní. tẹ bá sọ bẹ́ẹ̀. 1000 ní ẹgbẹ̀rún kan. ayé òkè. mo sì sọ mo ní o ẹ lè mú mi mo ní o ẹ fẹ́ gbedele ni o yẹn àbí iṣẹ́ tún máa mú o mo dá yín lóhùn ni ẹ̀yin bí lẹ́yìn ẹ jẹ́ àwọn abẹ́rẹ́ tó lọ. ṣe 200 ní igba. igba bẹ́ẹ̀ ni. 210 ní. igba àti mẹ́wàá. igba àti mẹ́wàá. ìbéèrè kẹwàá lé nígba lé lẹ́gbẹ̀rún kan. ìbéèrè kẹwàá lé nígba lé lẹ́gbẹ̀rún kan. òun ni ìbéèrè tọ̀dọ̀ tèmi yìí. tọ̀dọ̀ tèmi kí ni. kí ni Yorùbá fún graduation. àṣekágbá. ṣé ẹ ń gbá bọ́ọ̀lù ni. àṣeyọrí ni. àṣeyọrí kọ́. àmì ẹ̀yẹ. àwọ́dù. ní sùúrù. mo ní lọ má padà. eléyìí lọ jìnnà fún mi. ó lọ jìnnà. graduation. àṣeborí. àṣeborí. ẹ nà. bá mi yọ náà. ó ti mú mi. mọ́tò mi ti lọ. bá mi yọ mọ́tò yẹn. ọkọ̀ ni. ẹ má ṣe báyìí náà. bá mi yọ náà. àlàyé yìí ẹ ra máa parẹ́. ẹ gbàgbé pa àti ẹ̀wọ́ kábà bí kí a wọ̀ gan. ẹ ra máa pa ọ́ ní kẹyọ ẹ̀yin náà tiẹ̀. ara kan èmi o. bàbá mo mọ kíní yìí ọmọ mi fẹ́ ṣe káwọn ìyá wa máa sọ pé ọmọ mi máa fẹ́ ṣe bẹ́ẹ̀ ti parí ẹ dáhùn ẹ̀ àmì ọlọ́run bàbá ìgbà ẹ ti parí. ṣé a ti parí ni. ṣé ẹ ti parí èwo lẹ wá ń parẹ́. náà èlò ló kù báyìí. 1,100. ní gbogbo owó. ó sì kì í síbẹ̀ o. àlàyé tá a máa fi kúrò ń bí. kó má pa nǹkan kan rẹ. ara jókòó yìí síbẹ̀ yẹn. tẹ́ bá ti ń gbà. kó má bẹ̀rù dé o. tó yá. ọmọ mi fẹ́ ṣe kí ló máa ń ṣe ẹ gbà mí. graduation. kí ni Yorùbá. ó ní. ọmọ mi fẹ́ ṣe ìjáde ó kẹ́kọ̀ọ́ jáde. ìkẹ́kọ̀ọ́ gboyè. ìkẹ́kọ̀ọ́ gboyè mo gbà á ó fẹ́ sá lọ sórí mi tẹ́lẹ̀ ni mo gbà ó kẹ́kọ̀ọ́ gboyè ẹ bá ń dá kíní tẹ̀kọ́ yẹn dá padà. rárá ó ti lọ. ẹ má máa ṣe báyìí. ìkẹ́kọ̀ọ́ gboyè.
Mi mọ kíní yìí o. ẹ jẹ́ wò. Ẹgbẹ̀rún kan kíní kan tẹ́ ń sọ yìí mi ò mọ. ẹ jẹ́ wò 1232. Mi ò mọ. kí ni 1000. Ẹgbẹ̀rún kan. ẹgbẹ̀rún kan. kí ni. Igba. igba ni 200. kí ni 32. Ọgbọ̀n. kejìlélọ́gbọ̀n. ìbéèrè kejìlélọ́gbọ̀n lé nígba lé ní ẹgbẹ̀rún kan. Àyìnbí àti iṣẹ́ ìgò yìí wà látẹ̀sítẹ̀ tó sọ̀tọ̀. Rárá o. Ogun ṣé kò gún ni? Ẹ sọ̀rọ̀. Ìbéèrè kejì lé nígba lé ní. Ó yá kí ló sọ? Yorùbá bọ̀ wọ́n ní. Ìbò náà lọ. À ń pe ọ̀rọ̀ yìí lówe ó ti ní àáró nínú. Kí ni òwe kìíní àáró? Kí ni ọ̀wẹ̀? Ọ̀wẹ̀ kí ni àáró? Àáró. Kí ni ọ̀wẹ̀? À ń pe ọ̀rọ̀ yìí lọ́wẹ̀. Ṣọ́wẹ̀ ni ẹ̀yin náà tí ó yẹ òwe lèmi tún sọ. Ọ̀wẹ̀ ó ní àáró nú. Ọ̀wẹ̀. Bàbá. Ìyá. Àwọn kíní yìí. Kí ni ọ̀wẹ̀? Kí lẹ rò pé mo fi lè mọ nǹkan yìí? Kí lẹ rí inú mi? Tẹ bá wò pé mo máa mọ̀ béèrè yìí. Ṣé kí n sọ nǹkan tí mo rí? Kí lẹ rí? Nǹkan tí mo rí ni pé ọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá ni mi ò wá lọ jìnnà nù Yorùbá tó le tó yìí. Ṣé kí ni tí gbọ́ wẹ̀ rí abẹ lọ́wẹ̀? Ẹ̀bẹ̀ ọ̀wẹ̀. Ọ̀wẹ̀ kí ni ọ̀wẹ̀? Abẹ lọ́wẹ̀. Kí ló gan? Tiẹ̀ pọ̀ ṣé ẹ mọ̀ sa ẹ̀yin sa ṣebí ẹjọ́ wá ni. Kí n tèmi ṣóun lẹ pè ní èwo ni ṣe bẹ́ẹ̀ dẹ̀ tí fẹ́ ráyé ń wa pọ̀ ẹ má ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe lórí ètò yìí ẹ gbàgbé gbogbo kíní bàbá mi mọ wẹ̀ mi máa rójà rí mi mọ ń pa gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí o. Ẹ mọ̀ wẹ̀ ẹ máa ró. Mi mọ ọ̀wẹ̀ àáró ọ̀wẹ̀ ọ̀bẹ lọ́wẹ̀ ọ̀bẹ̀yàn lọ́wẹ̀ ọ̀bẹ kí ló ń jọ wẹ̀. Òun náà là ń béèrè. Báwo mo ṣe fẹ́ mọ̀. Ẹ bá mi parẹ́. Ẹ parẹ́ ẹ dẹ̀ máa mú nǹkan tẹ́ ẹ parẹ́ gan. Ọ̀wẹ̀ ẹni sùúrù. Ọ̀wẹ̀ ni iṣẹ́ téèyàn rányàn ṣùgbọ́n ẹni tó ń rán níṣẹ́ yẹn kò retí èrè àbí nǹkan kan láti bẹ̀. Wọ́n ní wọ́n bẹ̀ lọ́wẹ̀ bíi pé ọlọ́bàyàn ṣiṣẹ́ bíi pé bóyá lóko ń sìn ká fi ṣe ti eré orí ìtàgé. eré orí ìtàgé ẹ fẹ́ bá mi ṣe eré orí ìtàgé ẹ wá ẹ ṣe gbogbo ẹ gbowó gbòbì ẹ̀yin gan lẹ sanwó ilé ìtura yín ẹ dẹ̀ ṣe taratara ìgbà tí mo sọ fún yín pé ẹ wá bá mi ṣe eré orí ìtàgé ó yẹ kí n sanwó fún yín ṣùgbọ́n iṣẹ́ yẹn ẹ ṣe tọkàntọkàn ọ̀wẹ̀ nìyẹn. ẹ̀rín kà lẹ́rín ṣẹ́wó mi rè ẹlẹ́dàá mi máa dá fún yín láyé ó dẹ̀ dùn mí ṣùgbọ́n àárò ni gbogbo wa ìparapọ̀ a ní a fẹ́ ṣe eré àgbéléwò tí n bá ti bẹ́ẹ̀ ṣe eré àgbéléwò tiẹ̀ gbogbo wa tún máa kóra wa a tún máa lọ ṣe eré àgbéléwò tiyín a tún máa kóra wa a tún máa ṣe eré àgbéléwò ti sísì. ìyẹn làárọ̀ ìyẹn ni wípé gbogbo wa ń gbà síra. Mo sọ mo pe padà ẹ má wọrí. bá mi yọ wọ́ọ̀rì yẹn. Bàbá ẹ má dìde. Ẹ ní sùúrù. Mo ní ẹ má dìde mọ́. Kí ló ṣe yín? Ṣé ẹ mọ ọmọ ni? Wọ́n dẹ̀ sọ pé kẹ́yìn náà pa ẹ rẹ̀. Àárò nìyẹn. Ẹ gba gbogbo àwọn ìbéèrè tẹ́ ń béèrè ó ti le jù jàre. Ó ti le jù. Graduation mọ̀. Mo mọ̀ náà. Bá mi yọ náà yẹn. Tí máa fi kúrò bí ẹ má bá mi sọ̀rọ̀. Ó yà pa ara jọ máa wúra wa báyìí. Tẹ́ bá pa ẹni tí ẹ mọ̀ pé. Báyìí ẹni tí. Ẹ pẹ̀lẹ́. Ìyá mi, owó ìṣìkì síbẹ̀. Tẹ́ bá fẹ́ ya eré àgbéléwò pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín, ẹ nílò
ju eléyìí náà lọ sísìn bíi ó lè ṣeré àgbéléwò dáadáa ẹ ṣé ògbóǹtarìgì ni ẹ ṣé. tiẹ̀ pọ̀ ẹ nílò láti sọ. ìbéèrè kẹjọ àbí ìbéèrè mi kélòó lẹ fẹ́ béèrè ọgbọ́n tẹ ṣáà fẹ́ pa gbogbo ẹ̀ rẹ̀. rárá ẹni sùn ẹjẹ wo 1,330 àti mọ̀ pé 1,000 ní kíni ẹgbẹ̀rún kan kí ni 300 ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún kan ọ̀ọ́dúnrún kí ni 32 méjìlélọ́gbọ̀n. ìbéèrè kejìlélọ́gbọ̀n lé ní ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan kí ni mo sọ. ọ̀rọ̀ yín gùn tí ẹ̀ yéèyàn gan. ìbéèrè kejìlélọ́gbọ̀n lé ní ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan. ìbéèrè kejìlélọ́gbọ̀n lé lọ́ọ̀ọ́dúnrún lé lẹ́gbẹ̀rún kan. ẹ bá ń pàtó ọkùnrin. gbogbo àwọn gan ti lọ. ó lọ. sọ ọ̀rọ̀ Yorùbá mẹ́rin tí àmì ohùn orí rẹ̀ jẹ́ dòrèrè. 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 mo lábọ́. mo sáré. ní dòrèrè. mo rántí. ewé mímí. ok ṣé ewé mímí. bàbá yìí ok. ẹ̀wò bóyá kẹpa gbogbo ẹ̀ rí. dòrèrè. ọ̀rọ̀ owó ni dòrèrè. ẹ ṣé kí n fi lẹ́yọ̀ kan. ẹ fún mi. ìfami. ìlami. ìlami. nǹkan máa ń lami náà. báwo yọ náà yẹn. mo ní nǹkan máa ń lami. mi sọ náà. ó dáa náà tẹ̀sẹ̀ wá sọ yìí ni mo yọ mo fi yẹn lẹ̀. ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bi lélẹ̀. báwo la ṣe ṣe bẹ́ẹ̀ sọ pé ẹ̀ ní fún ìbò lẹ́ẹ̀kan ó dẹ̀ ń dùn mí. ẹ ti sin ibi tí mo jókòó sí. asindemade àti ro. kò sẹ́ni tó bá jókòó síbi ó máa jábọ̀ pẹ̀lú ọ̀rọ̀ òyìnbó ó máa sọ òyìnbó ìkànnì lè ní. ó dùn ó ìkànnì mo kà mo múra wá mo sùn mọ́jú mo gbàdúrà mo ṣe gbogbo ẹ̀ mo wá débi mo kàn ń jábọ̀ mo kàn ẹja máa bẹ́tò dòrèrè ìfami. tọ́ba ti àwọn èèyàn wá ní ẹ wà ní. ìfẹ́ra. kí ni ìfẹ́ra. mọ̀ fẹ́ra. kí ni ìfẹ́ra. ìfẹ́ra ńlá ẹwà ń fà kíá lẹ́yìn ìjẹ́bẹ́yìn gbọ́ Yorùbá ṣẹ́yìn mọ̀ ìfẹ́ra kí wọ́n wá ń fẹ́ra ìfẹ́ra ńlá ẹ̀fọ́ gbogbo ẹ̀ ó ṣe dáadáa. ní kí ni. ìfẹ́ra dòrèrè. ìfẹ́ra. mi sọ kí ni ẹ má sọ ìfẹ́ra ó yá kí ni ìfẹ́ra ó ń ṣe Yorùbá. ó dáa mo fún yín ìfẹ́ra. ẹ máa fún mi lọ náà èwo mo tún lè gbé yín lọ bẹ́ẹ̀ yẹn náà. ìjẹdẹ. dòrèrè ìjẹdẹ. ti gba méjì ṣókú méjì. ìgbéra. dòmíre. ṣé kí n fi ilé ọkọ. ẹ tún mú wá. ìgara. ọmọ mo sùn lé yẹn ṣá mo sùn lé ìgara. ó kẹyọ kan. ìlara. dòrèrè. ẹ ṣá ìgbàdàn ń pa náà lẹ́rìn-ín àdẹ̀túgbà kan ẹ tún gbé gbáwó kọ́nà máa parí gbogbo kí ní tà ń dáhùn yìí. ó kù mélòó. ó kù mẹ́jọ. èmi ní máa dáhùn ẹ̀. ẹ̀ ń pa mí lẹ́rìn. ẹgbẹ̀rún kan. nódà 1,230 kí ni. mẹ́jọ.
Àtẹ̀tí mẹ́jọ. Ẹlẹ́gbọ̀n. Bí tiẹ̀ ṣe kankan kí n tó lọ, bó jẹ́ mówó ẹyọ kan kí n tiẹ̀ gbà. Ó yá, kí ni 1,000? Kí ni 1,000? Kí ni 1,000? Ayé ẹ̀gbọ́n nǹkan mi. Kí ni 1,000? Ẹ wo ẹja gbọ́n dáhùn mi mọ̀. Kí ni 1,000 náà? Ẹgbẹ̀rún kan. Kí ni 200? Igba. Kí ni 38? Ogójì lé ní méjìlélógójì. Méjìdínlógójì. Ó jẹ́ ìbéèrè kejìdínlógójì lé nígba lé ní ẹgbẹ̀rún kan. Ó yá. Ẹ káre. Ka iṣẹ́ lóògùn ìṣẹ́ láti ọwọ́ G-Fish. G-Fish. G-Fi Ọdúnjọ. Ọdúnjọ lẹ́ẹ̀kan ṣoṣo láì ṣe àìṣesí. Láì ṣe àṣìṣe kankan rárá. Láì ṣe àṣìṣe kankan rárá. Ó yá. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Iṣẹ́ la fi ń dẹni. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Ẹni sùúrù ẹ̀ẹ̀kan náà ní kẹ̀kẹ́ ṣùgbọ́n mo ń fún yín ní ẹjẹ́ àtúkà láti bẹ̀rẹ̀. Ó yá. Múra síṣẹ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Iṣẹ́ lóògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Ìyá rẹ̀ lè lò. Kí lẹ̀ kà? Iṣẹ́ lóògùn ìṣẹ́. Múra síṣẹ́ ọ̀rẹ́ mi. Iṣẹ́ la fi ń dẹni gíga. Tí a ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là á rí. Bí a ò bá rẹ́ni gbẹ́kẹ̀lé àtẹramọ́ṣẹ́ ni. Ìyá rẹ̀ lè lówó lọ́wọ́, bàbá rẹ̀ lè lẹ́ṣin lẹ́ẹ̀kan. Tó o bá gbójúlé wọn, ó tẹ́tán ni mo sọ fún ọ. Àbí? Ohun tí kí ni? Ibi tẹ́mi mọ̀ dé nìyẹn. Ohun tí kí ni ṣe? Ohun tí a ò bá fara ṣiṣẹ́ fún kì í lè tọ́jọ́. Kì í pẹ́ lọ́wọ́ ẹni. Bí yóò bá ti ń ṣe yé yín, ó yàtọ̀ sí bó ṣe yé. Ohun a ò bá fara ṣiṣẹ́ fún kì í lè tọ́jọ́. Kì í pẹ́ lọ́wọ́ ẹni. Ohun a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni. Apá lára. Ìgúnpá níye kan. Ìgúnpá níye kan. Bí ayé ń fẹ́ ọ lónìí, bí o bá lówó lọ́wọ́ ni wọ́n á fẹ́ ọ bódọ̀la. Àgàgà tó bá wà nípò àtàtà. Ayé ọ sí tẹ̀ríntẹ̀rín. Jẹ́ kí o dẹni tí ń rágó. Kó wá rí bí ayé ṣe yínmú sí ọ. Ẹ̀kọ́ sì tún sọ ní dọ̀gá. Múra kí o kọ dáradára. Tí o bá rí ọ̀pọ̀ èèyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣẹ̀rínrín, dákun má ṣe fara wé wọn. Ìyà ń bọ̀ fọ́mọ tí ò gbọ́n, ẹkún ń bẹ fọ́mọ tí ń sá kiri. Má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi. Múra síṣẹ́, ọjọ́ ń lọ. Parẹ́. Kí ló sọ? Grapple. Mo ní bra. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Ìsọdílẹ̀. Ìyá mi, 10,000 yìí, ẹ lè sọ pé ẹ máa lọ o. Ẹ jẹ́ máa mú eléyìí náà lọ, ó dín nǹkan. Ó dín nǹkan 10,000. Ó ṣiṣẹ́ kankan. Tẹ́ bá gba eléyìí, ó máa lọ sókè o. Tẹ́ bá ṣí. Tẹ́ bá ti gba eléyìí, á lọ sókè. Tẹ́ bá ṣí, á wálẹ̀ o. Ẹ jẹ́ ń gbé Gẹ̀ẹ́sì. Kò sí àwọn tó fi ń ṣèyàn. ẹ jẹ́ wo. Mi tiẹ̀ lè gbọ́ bóyá kẹ́ parẹ́. Ó ń tọ́ ìwé ènìyàn wọ ní ẹ̀. Àgbà ìfilẹ̀. Ẹgbẹ̀rún wọn lè gbà jẹ́ ká fi lẹ̀. Tí o bá pé ẹjẹ́ àwòrán tí Yorùbá bá pé ènìyàn ní ọ̀ǹtọ́ ìrù àbí kí ni Yorùbá yìí? Ọ̀ǹtọ́ ìrù. Ìrù wo lẹ̀ ń tọ́? Ènìyàn wo ni ẹni náà? Ó ń tọ́ ìrù ènìyàn. Ó ń tó ìrù.
irú èèyàn wo náà ń pè bẹ́ẹ̀. ní Onto. Èmi kàn ká pé kẹ́ mọ nǹkan tó wà nínú ẹ̀ ni o. Ẹnu ẹ̀ ni mo fẹ́ dáhùn ẹ̀ o. Ẹ lẹ́ni pé kí ló wà nínú ẹ̀. Ẹ wá ní ẹ̀ ní dáhùn. Ṣé èèyàn máa ń bọ́ sínú odò kó máa sá fún òtútù ni? Ó máa ń bọ̀ òun máa jápa ni. Onto òun ló mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ má dé bẹ́ẹ̀ yẹn mọ́. Ó yá ẹ bá mi pàtẹ́wọ́ fún Lúbọ̀ ká wa. Má lọ máa bọ́ sí pé àwọn máa yọ owó. Kí a máa yọ owó gidi ọwọ́ ẹ̀ṣẹ̀. Ibi tọ́rọ̀ dé yìí. Ibi tọ́rọ̀ dé. Mi ò bẹ́ẹ̀ èèyàn kọ́kọ́ ti wá bí tó ti bá yín pò ní èmi kan ìwọ kan rí. Ṣọ́ ti bá yín pò bẹ́ẹ̀ pé èmi kan ìwọ kan. Ọlọ́run máa jẹ. So ẹ má débi. Mo lè fi mí. Ẹ má ṣe irú ẹ o. Àti parí gbogbo ìpele ẹjọ́ àti parí ẹ̀ fi ọtí ní kí n máa mú 10,000 mi kí n máa mú lọ mo dẹ̀ tí ní mo mú nǹkan mi lọ. Ẹ má dé bẹ́ẹ̀ mọ́. Ẹ jẹ́ máa bẹ́ẹ̀ tó lọ. Ètò ti parí. Tí bá ní mi ni ò tí fẹ́ lọ ńkọ́. Tó ti parí. Kò lè parí bẹ́ẹ̀ yẹn. Kí ló ti kù? Ẹ ti ní mí lára ju ibi tí mo wà yìí. Kémi kan tiẹ̀ kọ́kọ́ ní yín lára. Ó yá kí ló kù báyìí? Ẹ̀yin ṣe pé ẹ gbọ́ Yorùbá nìkan lẹ gbọ́. Ṣáàyìn ti lọ ọ̀dọ̀ àwọn ọmọ ìgboro gangan ṣọ́ ti bá yín pò wọ́nà wọn. Ẹ jẹ́ máa lọ. Ó yá mi ìṣètò mọ́. Èyí tó wá jẹ́ lẹ́kọ̀ọ́. Ṣé mo ti jẹ gbèsè ni? Ó ti wọ́n náà wọ́n. Ṣé kò dé wá ń bẹ̀rẹ̀ o súnmọ́ wọn. Ẹni sùúrù kẹ́ tó sọ wọ́n náà wọ́n mẹ́ta yẹn ẹ ti kọ́ sọ̀kọ̀ so àfiyẹ́ sí o. Ó yá ètò ti parí. Ètò ti parí. Tẹ bá kọ anything. Dúró. Ó yá. Dúró anything. Màá jẹ tó 5 million tó kú o. Ó yá mi gbọ́ nǹkan kan mọ́. Ẹ kọ́. Ẹ wá sí wọn báyìí. Ẹ ṣe òní. Ẹni sùúrù. Ṣé bẹ́ẹ̀ sọ pé alẹ́ ẹ̀rọ bíi tí mo jókòó sí ẹ̀rọ. Mi ò ṣiṣẹ́ burúkú síbẹ̀. Síbẹ̀ adúpẹ́ pé wá sórí ètò lédi ẹ ṣe gọ́ọ̀dì. Ẹ káàbọ̀. Ẹni no problem. Mo ní ẹ káàbọ̀. Ẹ ṣe tẹ wá o, ẹ ṣe inú mi dùn láti rí yín. Eléyìí kẹ́ máa fi rọrí. Ẹ ṣe. Eléyìí aṣọ àwọn fabric place náà ní ká fún yín ní eléyìí. Ó dẹ̀ fẹ́ jọ aṣọ mi. Ó fẹ́ jọ. Omi ẹ̀ ló yá omi aró tó fi ṣe. Ó jọ gan. Ẹ pé bàtà parí ètò Yorùbá mi ti padà. Iṣẹ́ ìyẹn dùn. Àti ìparí. Yorùbá ti padà nìyẹn. Wọ́n ní eléyìí kẹ́ máa fi fa omi mu. Tí bá ní mi ò bomi sí ń kọ́. Ẹ má bínú. Eléyìí kẹ́ máa fi mu botí. Àwọn ìwé wà ń bí tẹ́ máa kà. Tí Yorùbá mi á fi máa dán mọ́. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé o. Ìyá Florence Avila Kaná kọ eléyìí. Àkópọ̀ àwọn ìtàn lábẹ́ òṣùpá. Ọ̀rẹ́ mi ó ṣe ìfúnmi ló kọ eléyìí. Àròfọ̀ àti ìjìnlẹ̀ èdè Yorùbá. Tọ́pẹ́ Babádé ló kọ eléyìí. Ẹgbẹ̀rún ìjìnlẹ̀ òwe Yorùbá. Àwọn náà kọ eléyìí náà òwe àti àtúpalẹ̀ wọn ní èdè Gẹ̀ẹ́sì. Pé kẹ́ máa mo rò pé ìwé náà wà ńbẹ̀ yẹn fún yín kẹ́ máa fi. Máa fi túmọ̀ ẹ̀ síbẹ̀. Nǹkan tẹ́ bá rí kẹ́ máa kọ síbẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé tẹ́ wá sí orí ètò lẹ́nu. Ẹ bá ń dẹ̀gbẹ́rù mi. Ẹ jọ̀ọ́ ẹ tètè gbé fún wọn. Adúpẹ́ lọ. Lágbára Ọlọ́run iwájú lẹ máa lọ. Kí ẹ ní lọ sẹ́yìn. Òkè. Lágbára Ọlọ́run ọdọọdún la máa rí yín bá. Tẹ́ máa wà lókè. Adúpẹ́ pé ẹ pè wá. Bó tiẹ̀ jẹ́ pé ẹ wá ṣe mi mọ bó ṣe máa ṣe Yorùbá ẹ̀.
ẹ ṣe lọ́wàjẹ. Yorùbá yẹn kì í. Ẹ̀yin lẹ pè wá, ẹ̀yin náà lẹ lọ́wàjẹ. Báwo la ṣe lọ yín jẹ? Ẹ mọ ọdọ́ tẹ pò sí. Ṣé ẹ jẹ́ lọ láì di jẹ? Mo ṣàrè lè. Ìyẹn náà tún lọ. Ó tún lọ ẹ. Ẹ bá ọmọ gbóògán lẹ́yìn gan o. Èmi kẹ̀. Kí ni? Ọmọ lélẹ̀ mi. Ọmọlé kí ni ẹ̀yin tó jẹ́? Ilé kéwú. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó ti jẹ́ ká ṣètò yọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọpọlọ bá wọpọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbé náà ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ àti ti ṣe tèmi o. Àtúfò adé oore ọ̀fẹ́ láti ti ṣe tẹ̀bí tẹ́ bá fẹ́ kópa abẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò yẹn fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òkà tó wọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹrọ tẹ́ fi wò wá ní sáà yìí Ọlálẹ́kan Fábílọ́lá lórúkọ mi ìjọba ni mí ọmọ Ọlálẹ́ ọmọ ajígbàgbà ọ̀rọ̀ ayé gbèdì sọ́dọ̀ fi rokora ayé dọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ̀ àlèdè jí ọba kó tó dìgbà míì ire o. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀kùn gàdá ṣẹ̀rù bà mí. Èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọyán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé.